lẹ́ka òṣèlú lèmi náà sì wà báyìí mi ò tí ì kúrò ń bẹ̀ o wọ́n ní ẹni bá fọwọ́ padà òfin lójú ó di dandan yóò gé lọ́wọ́ ni o Akínláyọ̀ rèé ó ní sẹ́rí àbájáde èsì ìdìbò kò mẹ́sì yọ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkìtì kété ilẹ̀ yẹn kò jẹ́ ìtẹ́wọ́gbà èmi ò dẹ̀ lè faramọ́ nítorí náà ilé ẹjọ́ oníká ti pàdé. ní báyìí o èmi náà mo ti dé nísìnyí ẹ̀yìn bí ológìní bá tàjòdé kí gbogbo èkúté ilé kan paramọ́ ni o nísìnyí mo ti gúà sí ìpínlẹ̀ Imo àákò mi sì rèé láti ṣe gómìnà nípínlẹ̀ Imo ẹ̀yìn ǹjẹ́ ta lẹni tí sọ̀rọ̀ ọmọ gíwá ni bóòlù ọmọ gíwá bóòlù ṣe lè sọ sí lọ ìpínlẹ̀ Imo rèé lọ sí gómìnà orílẹ̀-èdè Nàìjíríà náà ni. ok orílẹ̀-èdè Nàìjíríà ni àwẹ̀ kò sí ní tí ò ní sọ àyè gbà wọn kú ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ àrẹ wọn ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. ẹ dàbọ̀ wá rí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn Anyanwu ló ti wá kéde ẹ̀ báyìí pé ní 2027 o àìgbà àkàtà lọ́wọ́ akitì àìgbà ilé bàbá ọmọ lọ́wọ́ mọ́ èmi ni máa ṣe gómìnà ìpínlẹ̀ Imo. ok kémi náà tún mú eléyìí wá bó o bá gba ìpínlẹ̀ Imo lọ kémi gba ọ̀dọ̀ àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mà ti tún ké gbàjarì lóòrọ̀ tòní o wọ́n láwọn ó tún ṣe ìfẹ̀hónúhàn tako ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà bó o ní ṣùṣekú bó o lọ gbẹ́sẹ̀ bò ó kí ni nǹkan tó fà tí wọ́n fi fún ẹ bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn gbogbo ẹ̀ Mọ̀jàlá ó ṣetán láti ṣàlàyé fún wa lóòrọ̀ tòní. èmi sì ń bẹ ní ìgbọ́nà ètò òṣèlú ń tèmi o. bábú wàhálà. kò sí wàhálà kò sí rògbòdìyàn kò sì sí sàràṣùgbà kankan o. níṣẹ́ ni iléeṣẹ́ ààrẹ ti wá sọ pé bí dàda ò bá tiẹ̀ lè jà ó mà láàbò kan tó gbójúlé o. ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ eléyìí tí ẹ rò mọ́ aya ààrẹ obìnrin àkọ́kọ́ lẹwa Nàìjíríà lẹ́sẹ̀ o. sọ wẹ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní bá ìyá ní kọ́rin lọ́ọ́ máa dín àkàrà lọ́ọ́ máa ṣe gbogbo ó ti bẹ̀rẹ̀ sí ní dákàrà mi ó ti ní àkàrà jẹ ṣé àkàrà súyà ní tiẹ̀ ní àbí àkàrà elépo àkàrà elépo kẹlẹ ọsàdùn àbí ẹdábọ̀ kìí ṣe tí aya rẹ sọ lẹ gbọ́n ẹ sì màmá gbọ́ ni o wọ́n sì ní àsìgbọ́ ó má ju ọ̀rọ̀ tí èèyàn bá sọ lọ níṣẹ́ ni ẹ sì ìyá gbọ́ kìí ṣe ń tọ́ sọ wọ́n ní ká dàgbà sókè nípa ìdókòwò kéékèèké ìmọ̀ àjẹ́ kéèyàn ṣe ìyẹn tí aya rẹ̀ sọnù ìsìnbá wọn ní kẹ́rì lọ́ máa kó àkàrà jọ èké tó bá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ aya rẹ̀ ìyẹn obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó mú wá jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ kò tiẹ̀ sí tó burú bẹ̀ gan sórí mọ́mì mi tó wò yẹn àkàrà ni wọ́n fi tọ́ mi ọmọ ìyá alákàrà ò sọ fún mi ti pẹ́ àkàrà ni wọ́n fi tọ́ mi tẹ́mi náà fi di èèyàn pàtàkì láwùjọ lẹ́nìí èmi kọ́ ni mo sọ̀rọ̀ mọ́ abẹ́sẹ̀káwọ̀ ààrẹ Bọ́lá Tinubu ló sọ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní. ó dáa bó bá jẹ́ pé abẹ́sẹ̀káwọ̀ ààrẹ Bọ́lá bẹ̀rẹ̀ Tinubu sọ èyí wọn ẹ̀yìn ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ń wòye sí nǹkan kan o èmi ń tèmi o kò sí ní tí mo lè sọ ju pé gbogbo àwọn aṣèrùbàlù tó bẹ́ẹ̀ lè ti múlẹ̀ Nàìjíríà ẹjọ́ ikú ni kẹ́ máa dá fún wọn. Adams Oshiomhole lójú ògúlùtọ̀ ó sì bọ́ pẹ́ wọ́n lẹ́nu bá lọ́wọ́ nínú rògbòdìyàn ìṣèrùbàlù ìjínigbé kọ́ máa dájọ́ kú fún wọn. ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí lèmi náà ṣẹ́rí wálé padà báyìí bó o bá gbàgbé pé ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n rán arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Adérọ̀gbà Àjàyí lọ sọ́run àṣàǹtì ọgbà bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó ní ìyàwó rẹ̀ tórúkọ rẹ̀ jẹ́ Tolúlọpẹ́ Adérọ̀gbà àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ kí wọ́n bọ̀ wá sí olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun tí í ṣe Òṣogbo ó ní òun ó rí i pé òun ṣe bàbá àti ọkọ fún àwọn èèyàn yìí. bàbá gbogbo wa náà kò ní wọn Ọlọ́run sì ràn lọ láti lè ṣe. kódà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà òun náà lèmi náà darí wá báyìí ò torí pé ìpínlẹ̀ ọmọlúàbí láti tó pẹ̀lú ọmọlúàbí láwùjọ ọmọlúàbí o. àjọ INEC mọ̀rẹ́ ó ti wá kéde rẹ̀ báyìí oníṣẹ́ eré àṣà ti ń bẹ lọ́wọ́ mi tí mo fi dólẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ mo rèé lọ fi ṣe fàájì lásán láàṣọ bí n bá ṣe wípé mò ń sọ fún yín àwọn ojúkò kan bẹ tẹ gbọ́dọ̀ láti máa funra sí àwọn ojúkò ọ̀hún tẹ bá ń lọ tẹ bá ń bọ̀ o ẹ má ṣàfihàn ń bẹ̀ wọn kí ni àwọn ojúkò ọ̀hún wọ́n ní bí ojúkò kan bíi 350 àti àwọn bíi ojúkò 200 kan wọ́n ní ibi 200 yẹn wọ́n ní ó jẹ́ agbègbè kan tó léwu gbáà nípínlẹ̀ Ọ̀ṣun ń bo gan làwọn agbègbè yìí ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ní Mọ̀jàlá ròyìn. kémi náà sáré jó eléyìí mọ́ lórí ṣíṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọgbà bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí àti aṣojúṣòfin wọ́n ní àwọn àbá ọ̀hún ó ti wà ní ìpínlẹ̀ tó tó 36 ìyẹn nílé ilé ìgbìmọ̀ asòfin káàkiri ìpínlẹ̀ yìí láti jẹ́ kí àwọn náà bọ́ọ̀lù kó bàa lè di òfin
lórílẹ̀‐èdè nàìjíríà. mínísítà kan rèé ó ti wá pèpè báyìí pé ẹ jọ̀wọ́ o mọ́mì ẹ jọ̀wọ́ o dáàdì ẹ kọ́ wọn mọ́ lédè ìbílẹ̀ ẹ wá o. níṣẹ́ ni mínísítà sọ pé ṣẹ́rí àṣà àti owó èdè ilẹ̀ wa ó mà ṣe pàtàkì ó mà ṣe kókó ẹ má jẹ́ kíkíní kó lọ bì mẹ́rin o. mínísítà kan ló sọ̀rọ̀ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ bíná bá ń jó lóko. Mọ̀jàlá Adélérò. Mọ̀jàlá 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 Mọ̀jàlá. lẹ́ẹ̀kan sí àtúkò ojúmọ́ àtúkò ojúmọ́ mọ́ ẹ káàbọ̀ sí orí ètò yìí ètò Àmọ̀jàlá ìròyìn lórúkọ gbogbo àwọn tá a tún jọ sí láàárọ̀ ètò ìpè òní ọjọ́ ajé ajé yóò jẹ wa ní ajé ògúngún sọ̀ọ́sọ̀ bòde gbogbo apáta bá a ti ń jáde lónìí àbàtàjé pàdé o ajé ó sì wá fi ilé wa sí ọ̀dọ̀ yóò fi ilé wa sí gbogbo torí pé ajé tó fi gbogbo ṣẹ́ṣẹ́ fún kí n fi sara rìn dín ọlọ́run dákun dábọ̀ jẹ́ kí ajé jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ wa o mọ́jà ní ajé lọ́rùn jà ní lọ́wọ́ kàṣẹ́rẹ́ kan rẹ̀ fi gbèsè nílẹ̀ ayé ẹ ṣeun tẹ́ ẹ̀ tún gbọ́ Hafiz Hassan ní akéde ètò wa fún ti sáà ìta àjọṣe tí gbogbo ẹ̀ fi dùn tí gbogbo ẹ̀ kà sí o ẹ ṣeun Abdul Fatah Agewa Ivan Kẹrìmọ́ ní òní adùn gbọ́ngbọ́n kà sí fún wa. tó ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú lọ́mọ gbogbo wa lọ́sẹ̀ tá a wà yìí o èní ti ṣe ọjọ́ ajé ajíyòyàlé gbogbo ọ̀sẹ̀ tá a wà yìí asanwa agbèwà arajé jẹun arajé bùnà adẹ̀báwọn rí ajé bù sápò adétúndé gẹ́gẹ́ bí ìṣe wa lákọ̀tún fún ti ọ̀sẹ̀ tá a wà yìí ètò yín ètò àtàpè ní bíná bá ń jólóko Mọ̀jàlá Adélérò tí wà nǹkan fìdílé tàbí kí ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ fìdílé nǹkan ká tó jọ jẹ mọ̀lá ètò tòwúrọ̀ tòní jẹ́ lórúkọ lọ́wọ́n ọba tó sọ wa lọ láti ọ̀sẹ̀ tó kọjá tó tó ní kí ìpàdé àwa tí yín kó tún mú yẹ́s lóòrọ̀ tòní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ lóore ọ̀fẹ́ ẹ láyọ̀ láti tó darapọ̀ mọ́ wa lójú òpó Facebook iléeṣẹ́ wa bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ láìkè ètò ẹ jẹ́ kí kọ́mẹ́ǹtì wọn kún ẹ pín in lógúnlógún ẹ pín in lọ́gbọ̀nlọ́gbọ̀n Mujib Ọlákúnlé Portable presenter ló kí wa pé a kó ojúmọ́ mọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ ètò lónìí sàn-sàn káwọn nǹkan okay let's go there. Mọ̀jàlá. Mama Chuks building and plumbing materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chuks building and plumbing materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chuks building and plumbing materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground, Ìmọ̀ Iléṣà tàbí nítòsí Kájọlà market junction, Ìmọ̀ Iléṣà, telephone 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chuks building and plumbing material. God is able. Admission. Education is the key. Education is the knowledge. Gbogbo ẹni tó fẹ́ kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ yege God's Hand School Ọ̀gbọ́n Ọ̀yọ́ Ìpò Arákejì Ìjẹ̀ṣà Ọ̀ṣun State ni ẹ máa mọ́ ọmọ yín bọ̀. Ilé ẹ̀kọ́ tó máa ti ń ṣàṣeyọrí tí ò lẹ́gbẹ́ nínú ètò ẹ̀kọ́ wọn. Yàrá ìkàwé wọn dára fún ètò ẹ̀kọ́ òde òní. Àyíká wọn fini lọ́kàn balẹ̀. Ohun èlò ẹ̀kọ́ wọn wuni jọjọ pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́. Bákan náà ni bọ́ọ̀sì bọ̀bìnì wà ń kalẹ̀ fún lílọ bíbọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Ètò ààbò tó péye ń bẹ pẹ̀lú. Ẹ̀yin òbí àtàlágbàtọ́ tẹ́ mọ rírì ẹ̀kọ́. Ẹ máa mọ ọmọ yín bọ̀ fún ìgbaniwọlé sílé ìwé God's Hand School Ọ̀gbọ́n Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ crèche, kindergarten, nursery 1 to 2, primary 1 to 5, JSS 1 to 3 àti SS 1 to 3. Paríkè GNT God's Hand Bookshop tẹ́tí lè ra textbooks lóríṣiríṣi àti writing notes fáwọn ọmọ yín. Owó iléèwé wọn ò ga jara lọ. God's Hand School Ọ̀gbọ́n Ọ̀yọ́ Ìpò ní Arákejì Ìjẹ̀ṣà ni wọ́n fi kalẹ̀ sí. Aago wọn ni 0806-521-5566 tàbí 0704-157-8499. God's Hand School ilé ìwé tí sọmọdún lóríire lẹ́yìn wà wá. Ó yá gbogbo ẹ̀yin àgbà aládàá ńlá àtàgbà alárojẹ ẹ kú oríire.
bẹ́ẹ̀ ni Musadoluwa Farm ilé-iṣẹ́ tá a ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa mú ìrọ̀rùn bá gbogbo àwọn àgbẹ̀ lórí àwọn nǹkan ọ̀gbìn gbogbo tẹ́ ẹ bá fẹ́ bí wọ́n ṣe ń ta àwọn nǹkan ọ̀gbìn ní ilé-iṣẹ́ Musadoluwa Farm ni wọ́n tún fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí gbogbo tá a bá fẹ́ gbìn pabambari bẹ̀ ni wípé wọ́n tún máa bá ní ṣe àyẹ̀wò lórí ilẹ̀ tá a bá fẹ́ gbin ọ̀gbìn sí kí nǹkan tá a bá gbìn kó lè bá gbé wọn dáadáa Musadoluwa Farm gbogbo ọ̀gbìn tẹ́ ẹ fẹ́ lójú kan ló wà lọ́dọ̀ wọn wá ya ní Musadoluwa Farm báwo lẹ ṣe fẹ́ sí bẹ̀rẹ̀ látòrí young hybrid cocoa ìyẹn kòkó wẹrẹ lílọ lẹ́yìn ọdún kẹta tẹ́ ẹ bá ti gbé kẹ́ ẹ máa kéré oko lọ lókù tó fi mọ́ sọ́kà ọ̀gẹ̀dẹ̀ palm tree ọ̀pẹ orange seedings àwọn èso ọsàn àtòwọn ọ̀gbìn lóríṣiríṣi ló ṣe bẹ́ẹ̀ tó kúnlẹ̀ níléeṣẹ́ wọn ẹ̀yin lè dọ́dọ̀ wọn lónìí kẹ́ ẹ bèrò tẹ́ ẹ bá ń fẹ́ iléeṣẹ́ Musadoluwa Farms wà ní Alágbé junction Ìpẹ́tù Ìjẹ̀ṣà Ọ̀ṣun state ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní kẹ́ ẹ pè wọ́n sí ẹ̀dẹ̀ lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08151034669 tàbí 0916-612-1893 Musadoluwa Farm ìfọ̀kànbalẹ̀ fún gbogbo àwọn àgbẹ̀. ó ń jalala ó ń kúrìrì Vicinity 95.3 FM. má yí kúrò filẹ̀ bẹ́ẹ̀. Mọ̀jàlá Mọ̀jàlá. ó dá ẹ ṣeun ẹ káàbọ̀ padà bẹ́ẹ̀ tí ń gbọ́ ọ náà tún lè darapọ̀ mọ́ ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ láti tún wòran ayọ̀ àti pé kẹ́ ẹ bá fi èròǹgbà àti ìwòye sí yín náà àti àríwísí yín ẹ̀rú lè fi ṣọwọ́ sí wa ń bẹ̀rùn ó dá kábẹ̀ sí ni máa mú ṣẹ́ṣe lóru. Mọ̀jàlá 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 Mọ̀jàlá. Mọ̀jàlá 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 Mọ̀jàlá. ẹ ṣeun àtọ̀rọ̀ gáfà fún dàndúrà pẹ́ náà eléyìí tí ó wáyé látàrí gbòtà abara wa ńlẹ̀ Nàìjíríà ni wọn iná àrí gbogbo àrí kọlọ̀tà sàánú wa sábà pé àṣà já síbi rè lọ́jọ́ kan náà. ọ̀dà kábẹ̀sí ni máa múṣẹ́ òun ṣe lóòrọ̀ tòní o nítorí pé ẹnu bá máa ti lọ ó yẹ kó máa ti bọ̀ nǹkan òun o iléeṣẹ́ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tá a mọ̀ sí INEC ni mo mú ọ̀rọ̀ tiẹ̀ wá lóòrọ̀ tòní gẹ́gẹ́ bí àkọjá ìwé mi lórí ètò fún títí àárọ̀ yìí pẹ̀lú bí ó ti ṣe di oníwòrò sí wòrò báyìí láàrin àjọ ohun tó ti àwọn ẹgbẹ́ òṣèlú ńlẹ̀ wa Nàìjíríà lánàá òde ni ó dàbí pé ilé ògbà ọ̀nà gbábìtà àràgbà ni ó fẹ́ jẹ́ o láàrin àwọn igun méjèèjì yìí pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú bí wọ́n ṣe fárígá tí wọ́n sì tutọ́ òkè fojú gbà á níbi tí àwọn méjèèjì kò ti gbà fúnra wọn ǹjẹ́ kí ni tó bí fàǹfà láàrin àwọn méjèèjì yìí kò ju wípé ẹ fún wa ní kọ́kọ́rọ́ eléyìí tá a fi sílẹ̀kùn ẹnu lóró níbi ojú òpó eléyìí tá a máa fowó kọ àwọn olùdíje wa ẹgbẹ́ òṣèlú wa àti ìdámọ̀ wọn tá a fi ṣọwọ́ sí yín ní sí àjọ elétò ìdìbò ṣáájú ètò ìbò gbogbogbò sóun bá mi kálọ̀mù jíbọ̀lá kọ́lẹ́nu ti ọdún 2027 ni làásìgbò wàhálà yìí ti ti bẹ̀rẹ̀ sí ní ṣúyọ báyìí o lórí wípé ṣèbẹ́ ilẹ̀ ti fi gbèǹdéke léde fún àwọn ẹgbẹ́ òṣèlú pé ńgbà báyìí la gbọ́dọ̀ ṣe alábàápàdé rẹ̀ láti lè fowókọ àwọn olùdíje wa ńlẹ̀ èyí hùn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ní ọjọ́ Jímọ̀ ìhùn ọjọ́ Ẹtì tí ó kọjá lọ làwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún mọ́ bẹ̀rẹ̀ sí ní wòye sí ìgbésẹ̀ ọ̀hún ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú wọ́n ní yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú àwọn tí Mujibola Kole boot party wọ́n ní ó dàbí pé ọta tiwọn nìkan ni ó yọ nú gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ obì tí wọ́n kó kalẹ̀ pé ìfin tiẹ̀ ló yọ ń bẹ̀ wọn wípé àwọn ò tẹ̀ tí ì tẹ́wọ́ gba nǹkan tó ní í ṣe pẹ̀lú kóòdù kankan lábẹ́ bó ti wù mọ́ débi tí àwọn ò ti ní oore ọ̀fẹ́ láti ṣíkọ́ sí kọ́kọ́rọ́ ọ̀hún débi tí wọ́n ti fọ́kọ àwọn olùdíje wọn sọwọ́ sí wọn ṣùgbọ́n tí iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà sọ pé padà ò dáṣọ lẹ́wọ̀ òun nítorí pé a ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ̀ mọ́bi tí ẹ fi kọ́kọ́rọ́ yìí pamọ́ sí nígbà
tí ó wá ń tọ́ka rẹ̀ pé ní ìbámu pẹ̀lú bí iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ wa nàìjíríà bí wọ́n ti sọ pé ètò ìdánilẹ́kọ̀ọ́ ni ó ti wáyé fún gbogbo àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú tí wọ́n kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tó wáyé ní ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tí ó kọjá lọ tí iléeṣẹ́ elétò ìdìbò síta sọ pé àwọn olùdíje báyìí ó pẹ́ jù títí di ọjọ́ 11 oṣù keje ọdún tí a wà yìí ni wọ́n gbọ́dọ̀ fowókọ wọn lẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú igun ti ẹgbẹ́ òṣèlú pdp kan tó ti adc kan làwọn náà ti wá ń bá inec ń fa báyìí pé ṣe wá ní fún wa ní àbẹ́ ìyọwọ́ wa láwo èyí tó ní ṣe pẹ̀lú ètò ọ̀hún. ok kájọ rìn kájọ kọ́wọ́ rìn lóòrọ̀ tòní lórí ọ̀dọ̀ àjọ elétò ìdìbò tó wà dákò dúró ń bẹ̀ máa ti kúrò ń bẹ̀ wọ́n ní bẹ́lọ́dà àmúpìtàn rẹ̀. ok ọwọ́ tó bá ń doni ìyẹn ti gba bí aṣọ ẹgbẹ́ òṣèlú ndc rèé the Nigerian Democratic Congress àwọn náà ti ké gbàjarè báyìí o wọ́n ní pé ẹjọ́ elétò ìdìbò ilẹ̀ yìí tàmọ̀ sí INEC wọ́n tilẹ̀kùn wọ́n mú kọ́kọ́rọ́ pamọ́ lé àwọn kọ́kọ́rọ́ eléyìí táwọn fi ṣe inú ilé tó wọbi táwọn ó gbé ọmọ ìyá wọn sí táwọn ó fi ṣe o wọ́n ní àjọ elétò ìdìbò ilẹ̀ yìí kò mọ̀ fi kọ́kọ́rọ́ ọ̀hún lẹ̀ fáwọn ní láwọn ti lọ bá wọn àwọn ti bá wọn sọ̀rọ̀ wípé bó o ní àwọn èèyàn mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi ọmọ ìyá wọn sójú òpó yín bó o wá ní tiwa wọ́n ní ṣùgbọ́n àjọ elétò ìdìbò ilẹ̀ yìí kò tí ì sọ nǹkan kan bí ìgbà pé ó kọtí ọ̀gbẹ́ sí àwọn ni nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní àná ẹni tó jẹ́ agbẹnusọ gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú ndc lórílẹ̀‐èdè yìí ìyẹn òsà dìrẹ́tọ̀ ó sọ pé àwọn ti lọ bá wọn sọ̀rọ̀ àwọn ti sàlọ̀sàlọ̀ ṣùgbọ́n ọ̀hún tí ìbuwọ́lu ìbéèrè àwọn lónìí ṣùgbọ́n ọ̀dà ẹni bá ní kíláàsì lásán o àjẹlẹ́tọ̀ ìdìbò lẹ̀ yìí bó ṣe fà kíkọ́rí tó fi jígà kọ́rùn tó ní ẹnu àwọn ọ̀rùn káwọn ìgbẹ́nu àwọn sọ̀hún àjẹ́ pé ilé ẹjọ́ náà ni àwọn ọmọ òrílẹ̀ lẹ́ni tí ṣe ọjọ́ ajé àwọn lọ sílé ẹjọ́ ìjọba àpapọ̀ lẹ̀ yìí eléyìí tó fi kalẹ̀ sílùú ìlọ́kọjà tí ṣolúlo ìpínlẹ̀ kogi bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí tẹ́ bá rántí tẹ́ ò bá gbàgbé pé ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ lẹ̀ yìí eléyìí tó fi kalẹ̀ sí ìlú lọ́kọjà tí ṣolúlo ìpínlẹ̀ kogi lọ́jọ́ ẹtì ọ̀sẹ̀ tó kọjá ó gbé ìdájọ́ ẹ̀kọ́ kalẹ̀ tó ṣe pé àṣẹ náà ló bá pa ọba ìdábàá ló pa láṣẹ fún àjọ elétò ìdìbò lẹ̀ pé kí ó yọ ọwọ́ kílàǹkó ẹgbẹ́ òṣèlú ndc kúrò pé kò kí í ṣe ẹgbẹ́ òṣèlú kankan lórílẹ̀‐èdè nàìjíríà o títí dìgbà tí àwọn ìṣòro ọlọ́kọ̀ọ́jọ̀kan eléyìí tí ó wà ní ilé ẹjọ́ tí yóò fi di yíyanjú tán pátápátá porongodo náà bá gbàgbé pé ilé ẹjọ́ kan náà ti kọ́kọ́ dájọ́ nínú oṣù kejìlá ọdún 2025 pé wọ́n pa láṣẹ fún àjọ elétò ìdìbò ilẹ̀ yìí pé kó fi orúkọ ẹgbẹ́ òṣèlú ndc sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà tẹ̀lé ẹjọ́ kan eléyìí tí àwọn ikọ̀ kan tí wọ́n pè ní peace movement party ìyẹn pmp eléyìí tí wọ́n sọ pé sórí ẹ mọ̀mọ́ gbà wá lógò tí ẹgbẹ́ òṣèlú ndc ń lò lógò ẹgbẹ́ wa ni lógò ẹgbẹ́ wa ni ndc olórí náà ń lò kò sórí wọn bẹ́ẹ̀ ndc náà bá yabo ilé ẹjọ́ pé abẹ́ àmọ́ nǹkan tẹ́ ń ṣe ni bó o ló jẹ́ àìrọ̀ àwọn olólógo ti yín o kájọ elétò ìdìbò kódà kójọ kó mọ̀ dá wọn lò ó nígbà tí wọ́n ń bó oníròyìn sọ̀rọ̀ ní àná nílùú àbújá ti ṣolúlu orílẹ̀-èdè nàìjíríà ẹni tó jẹ́ alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú ndc ìyẹn asòfin moses ìlú sọ̀rọ̀ ó ní ẹ má dá jàre ẹjọ́ eléyìí tí wọ́n dá ní ìpínlẹ̀ ìlú lọ́kọ́jà yẹn ẹjọ́ tí ò nítumọ̀ ni àwa náà ti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ṣùgbọ́n wọ́n kọ́ o ẹgbẹ́ òṣèlú ndc ó ti digi àlọ́yè lórílẹ̀‐èdè nàìjíríà. bó ni apá ṣe lè jẹ́ apá jacob tẹ́sẹ̀ sí tiẹ̀ jẹ́ ti mose àbí israel kọ́lọ̀ kó sànú ni. ẹgbẹ́ òṣèlú ti yìn ó lágbára. ó dà bó bá rí bẹ́ẹ̀ nǹkan ibi tó wà ọ̀gá náà mo sì wà ndc náà mo sì wà báyìí ẹ̀yìn níbi tí mo ti wá lọ ti igun ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ń bẹ ní ìpínlẹ̀ ògùn wọ́n mà ní níṣó ni orí wọn àti ẹ̀dá wọn ó má kọ́ o ìdájọ́ ilé ẹjọ́ gíga àpapọ̀ tí ń bẹ lọ́kọjà yìí ó ti ṣe olúlu ìpínlẹ̀ kogi tó mú wàhùn níbẹ̀ náà lèmi náà bá ogún àti lóòrọ̀ tó nítorí pé àjọ ń kọ̀ wọ́n ní lóòrọ̀ tó nínú àtòrí pé àìrìnpọ̀ méjò níjọ méjò yíyá o níṣó ni wọ́n ní ìdájọ́ ilé ẹjọ́ eléyìí tí ó sọ pé wọn ìlànà wọn ò bófin mu kódà kò tọ́ wọn ní ó dàbí pé ẹjọ́ yìí
ó mọ̀ dàbí pé ó fẹ́ ló lápá kan dá apá kan sí o àti pé ó jẹ́ ẹjọ́ kan tí ẹnu òkò lè lórí pé àwọn ò wá gbà o ẹnikẹ́ni tó bá lòun ó bá tiwọn mípo ó ṣeé ṣe káwọn náà sọ pé bíá káwọn fi tẹ̀ yí lẹ̀ o wọ́n ní àwọn ò lè gbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú àtẹ̀jáde kan eléyìí tí ó gbọ́wọ́ alága rẹ̀ nípínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Fẹ́mi Àlàó tó gbọ́wọ́ rẹ̀ jáde níṣẹ́ ní lélẹ́lẹ́ kan kódà ní màá fẹsẹ̀ halẹ̀ nígbà tí àkókò adìẹ tí ó bá ń bá abo adìẹ sọ̀rọ̀ ni o níṣẹ́ ni ó ní ìdájọ́ yìí àwọn ò lè gbà lábẹ́ bó ti wù ọ́ mọ́ o pàápàá jùlọ bá a ti ń palẹ̀ mọ́ fún ètò ìbò gbogbogbò tọdún 2027 yìí ó wá di pé àwa dí àjọ ọ̀nà báyìí lẹ́wálẹ́ fẹ́ sọ pé ọ̀nà ó dín ọ̀nà kò gbọ́dọ̀ dín mọ́wọ́ o lórí ọ̀rọ̀ ètò ìbò tí ń bọ̀ lọ́nà àwọn làgbàǹgbà jáde bẹ́ẹ̀ o Àlàó ẹni tó ṣe àtẹnumọ̀rọ̀ rẹ̀ pé àwọn olùdíje rẹ̀ yíká ìpínlẹ̀ Ògùn ni wọ́n jẹ́ eléyìí tí wọ́n fi orúkọ wọn lẹ̀ lọ́nà tó tọ́ àti pé wọ́n sì ṣe nǹkan wọn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ òfin ètò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà gẹ́gẹ́ bí arákùnrin ọ̀hún bí ó ṣe ṣe lálàyé oníṣẹ́ wárí nítorí ṣe pẹ̀lú ìdámọ̀ tó ti àkọọ́lẹ̀ àwọn olùdíje wọn ni wọ́n ti ṣetán báyìí láti fi ṣọwọ́ sí iléeṣẹ́ elétò ìdìbò lójú òpó káyélujára eléyìí tí ó fi léde o àti àwọn ìlànà mìíràn tó ní ṣe láti ṣe alábàápàdé gbèǹdéke eléyìí tí wọ́n fi léde fún wọn ṣùgbọ́n alága ọ̀hún báyìí ó mà ti wá fòpè sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ o àwọn alátìlẹyìn àti gbogbo ará ìlú pé ẹ dákun dábọ̀ fìlámọ̀wò bẹ̀ gèlè mi ò rí ọ ní kẹ́ẹ̀dé sí ìdájọ́ ilé ẹjọ́ yìí o nítorí pé ó dàbí ìdájọ́ òun apanijẹ kòkò ni ó fẹ́ jẹ fún wọn. òkè lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú NDC sọ̀mọ̀ pé wọ́n ní ẹni bá láyà ló lè gbódó lámì ọgbà bẹ́ẹ̀ àwọn adarí ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC àwọn náà ti ṣetán o láti ṣe ìpàdé àti láti mọ odó tí wọ́n dọ̀rùn lásì eléyìí tó ṣe pé ọmọ òye wọn tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún dání nínú ètò ìdìbò sípò ààrẹ eléyìí tí ó wáyé lọ́dún tó ń bọ̀ òun náà wà níbi tí ó wà níbi ìpàdé ọ̀hún ìyẹn Peter Obi Robbie Musa Kwakwaso adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún Seriake Dixon àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ń ti àwọn èèyàn tó lẹ́nu tó lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú NDC náà ni wọ́n kóra wọn jọ lẹ́nìí tí í ṣe ọjọ́ ajé wọ́n dẹ̀ sọ pé àwọn ilé ẹjọ́ làwọn mórí ló báyìí láti lọ pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ẹjọ́ eléyìí tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó wà ní ìlú Lọ́kọ́jà tí ṣe olúlo ìpínlẹ̀ Kogi tó dá ní ọ̀sẹ̀ tí ó kọjá bẹ́ẹ̀ òrìlẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn wákàtí méjìdínláàádọ́ta tí ilé ẹjọ́ gíga ọ̀hún tó gbé ìdájọ́ ìkalẹ̀ tó pa láṣẹ fún àjọ elétò ìdìbò lẹ̀ pé dákunjọ́ o ẹgbẹ́ òṣèlú NDC àwo òmọ́ o àmọ̀kòló rẹ̀ lọ́yọ̀ pàápàá nítorí náà kò kí ṣe ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ìdájọ́ ọ̀hún náà ni ó ti tún dá ìbẹ̀rù bojo sílẹ̀ pàápàá jùlọ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n dẹ̀ ti ń bẹnu àtẹ́ lu ìdájọ́ ọ̀hún pé kò sí nǹkan kan àwọn náà ti mọ̀ pé wọ́n fẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n rí mú mi ni ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 wọ́n ní ẹni bá dẹ̀ ní àmọ́ lọ́la ànídébà má lé oṣù kan ò sí àyàfẹ́ni tí ò bá ní báláyé igi ẹgbẹ́ òṣèlú NDC eléyìí ti di àlọ́yè lórílẹ̀‐èdè Nàìjíríà o ẹnìkan tó lẹ́nu tó lọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ń bá ikọ̀ ìròyìn mọ̀jàlá sọ̀rọ̀ tó ní ẹ dákun ẹjọ́ o bí kí wàá bá lè dákun tiẹ̀ ẹ má dán orúkọ tèmi o ẹ dákun ẹjọ́ o ó ní ẹ dákun ẹjọ́ ẹ má dánjàre àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀hún láti ìgbà tí wọ́n ti gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ ni wọ́n ti ń ṣe ìpàdé pàjáwìrì lórí pé bóòlù wọn ṣe ṣe ṣùgbọ́n lẹ́ni gangan ni kò ní dọ̀la o wọ́n lọ sí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. ẹ dákun ilé ẹjọ́ yìí sùn ẹ̀tún lọ lẹ́jọ́. ó dà bó bá rí bẹ́ẹ̀ ọ̀yá ẹja lọ òdì kejì kárí lọ wojú ọjà ń bẹ̀ wò ká wo ti ń bẹ̀ ń bẹ̀ ká mú tajérò. àfíìsì gbé wa dọ́jà. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ẹ kú oríire o ẹ kú oríire o ẹ kú oríire o èmi olórí ọ̀dọ́ ìlú Ìkejì-Ilé àti aláṣẹ iléeṣẹ́ MOI Comrade Dayo Morakinyọ fi ń kí ọmọ ọlọ́jọ́ bí òní High Chief Honourable Ajéwọlé Gbénga aka Golo ọ̀dọ̀fin Ìkejì-Ilé fún ayẹyẹ ọjọ́ bí wọn tí ó wáyé lónìí ọjọ́ 29 oṣù kẹfà ọdún yìí mo gbà á ládùúrà pé igba ọdún kan ni o ẹ̀mí yín á ṣe púpọ̀ rẹ̀ láyé nínú àlàáfíà àti ẹ̀mí gígùn àmín. MOI Ìkejì-Ilé ló ń bá yín yọ̀ olùkéde Comrade Dayo Morakinyọ Ìkejì-Ilé Youth Leader. Mọ̀jàlá.
ó dá ó ṣeun ọ̀káàbọ̀ láti ibi tó lọ́hùn jẹ́mi náà dákun èmi ti fi ọ́lẹ̀ sí abala ti ndc ń bẹ̀ wọn kémi náà gba abẹ́ agbóòrùn kémi náà gbàbẹ̀ lọ kí n ba lè rí nǹkan kan fi borí mi láàkó tó jò yín rọ o níṣẹ́ ni ẹgbẹ́ òṣèlú pdp ńlẹ̀ wa nàìjíríà ni alákọ̀wé gbogbogbò rẹ̀ ló ti wá sọ pé ìgbà tèmi àsìkò tèmi ò pé ìgbà lónígbà ń lò pé ẹ dákun ẹ̀yin èèyàn mo bẹ̀yìn ayé ẹ jẹ́ ń lò gba ara mi ò torí pé ẹ̀bẹ̀ ni mo bẹ̀ níṣẹ́ ni samuel ayaun ní màá sọ fún gbogbo àwọn èèyàn pé ìgbà tòun àákò tòun àsìkò tòun ló ti tó báyìí pé ṣé ẹ rí ọdún 2027 pé kò lè ré òun kọjá o àti pé agogo ìgbàlà yìí kò lè dáhùn kọjá yóò lù báwọn lára ni òun nígbà tí ó ń ṣe lára ìpè tẹ́ ẹ bá ń gbọ́ 2027 tó bá sọ pé ìpínlẹ̀ imo kò sẹ́ni kankan tí ń jẹ́ ìpínlẹ̀ imo ní 2027 tó ju wípé èmi samuel ayaun ni yóò ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ó ní àìgbà àkàtà lọ́wọ́ akitì àìsí ìgbàlẹ̀ bàbá ọmọ o lọ́wọ́ ọmọ lábẹ́ bó ti wù mọ́ ó ní tẹ́ ẹ bá ń gbọ́ wípé èmi fẹ́ ṣe ta ló fẹ́ ṣe gómìnà ta ló kàn ìpínlẹ̀ imo kò ń sẹ́yìn ní ọ̀mídìí òbí ń bá ṣe sámẹ̀ aya oníkẹ́ máa dá ọkọ̀ wọn nígbà tí ó wá ń sọ̀rọ̀ ọ̀hún ó wá ní bó tẹ̀ jẹ́ pé àwọn gómìnà kan wọ́n ti ṣe bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ó ní lẹ́yìn gómìnà tẹ́lẹ̀ rí ìkéde akim emeka idioha àti ẹni tí ń bẹ lórí àpèrè lọ́wọ́ ẹ̀yìn hope nzodima ó ní òun ló wá kàn gẹ́gẹ́ bí gómìnà ọ̀hún ó mọ̀ sọ̀rọ̀ yìí lọ́jọ́ lópin ọ̀sẹ̀ lè ti àlùlọ́yò nílùú òwèrè níbi tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹgbẹ́ kan eléyìí tó ṣe àtìlẹ́yìn fún àti àwọn ikọ̀ kan tí ó máa rìn káàkiri gbogbo ojúkò ìdìbò káàkiri yíká ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n ti bẹ̀ sí ní pariwo sam dadi aya òun ni wọ́n ṣe lálàyé pé àwọn bíi ìlànà ètò òṣèlú mẹ́ta àwọn ẹgbẹ́ òṣèlú àwọn olùdíje mẹ́ta kan ni ó dàbí pé àwọn òjò ta kàngàn ní ìpínlẹ̀ imo ṣùgbọ́n wọ́n mọ̀ pé tí wọ́n bá da ẹgbẹ̀lẹ́gbẹ̀ obì kalẹ̀ téńté báyìí ní fi obì máa yọ lára wọn. ok kémi náà tún mú eléyìí wá lẹ́ka òṣèlú ẹgbẹ́ òṣèlú apc ìyẹn all progressives congress ẹgbẹ́ òṣèlú tó ń lo dálà lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ti rọ gbogbo ọmọ orílẹ̀‐èdè yìí pàápàá jùlọ àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú apc pé ẹ dákun bẹ́ẹ̀ bá gbẹ ẹ̀kọ́ tí ọ̀gbẹ́ sí ni o bẹ́ẹ̀ bá dẹ̀ rí ẹsẹ̀ bíi pé ẹ̀rí pa ìyẹn ìwé kan eléyìí tí ó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tí ó sọ pé àwọn ti fi orúkọ àbí èsì ìdìbò kòmẹ́sì ó yọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọn ni ayédèrú irọ́ funfun bálá ni kí àwọn èèyàn mọ́ tẹ̀lé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n gba gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú apc láti ojú ìkànnì abẹ́yẹfò x wọn eléyìí tí wọ́n fi léde lánàá ti ṣe ọjọ́ ìsinmi wọ́n sọ pé àwọn náà ti rí i pé ìwé ọ̀hún tó wà lórí ẹ̀rọ ayélujára kódà ó tún ní stampu nínú pé ṣùgbọ́n o kò ń sàwọn wọ́n fún jẹ̀tàn pé ẹ̀ẹ́sùn ẹni ṣùgbọ́n o kò ń ṣe ọ̀dọ́ tiwa ló tiwa o bẹ́ẹ̀ bá rírú rẹ̀ ẹ mọ́ tẹ̀lé o ìgbà ọ̀hún ìwé ọ̀hún eléyìí tí wọ́n kọ ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún tá a wà yé tí wọ́n dẹ̀ sọ pé kódà gẹni tó jẹ́ agbẹnusọ gbogbogbò ẹgbẹ́ òṣèlú apc felix moka ó tún buwọ́ lù ú wọn ni ẹ dákun ẹ̀jẹ̀ má dáńjàre kò sí nǹkan tó jọ àwọn tí wọ́n fẹ́ domi àláfẹ́ ẹgbẹ́ òṣèlú wa rú àwọn náà ni wọ́n gbé irú ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ kiri ní tẹ̀sẹ̀ pé ìròyìn ọ̀hún ìwé ọ̀hún eléyìí tí ó ti ń já rìnrìn lórí ẹ̀yọ́ ayélujára wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá wàhálà ọlọ́kọ̀ọ́jọ̀ kan sílẹ̀ táwọn èèyàn ti wò pé ṣé bẹ́ẹ̀ lórí ṣé bẹ́ẹ̀ kọ́ táwọn kan dẹ̀ ń dúró pé àwọn tí àwọn àgbààgbà àti àwọn ìgbìmọ̀ aláṣẹ tó ti mọ́jọba jẹ ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n sọ lórí ìwé ọ̀hún nígbà táwọn náà sọ̀rọ̀ pàbíyàbí náà rọ̀ wọ́n wọ́n ní àwọn náà ti rí o etí àwọn ti gbọ́ kódà gan ojú àwọn náà ti rí ṣùgbọ́n àwọn ní tàwọn ìwé tẹ́ rí yẹn tí ó ń jàrìn pé àwọn ti fi èsì ìdìbò kòmẹ́sì yọ léde kò sí nǹkan tó jọ o. kò sí nǹkan tó jọ ó dà ẹ ti gbọ́ òótọ́rọ̀ láti ẹnu àwọn ọ̀gá wa báyìí. ẹ̀yin nígbò jẹ́ wípé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú apc tó lọ́hùn jẹ́bi náà ó ta ṣẹ̀tàn rí mo tajú ká mo rí ìròyìn kan o tó sì ní í ṣe pẹ̀lú ti ìpínlẹ̀ ọmọlúàbí ti àní àyín ọ̀jìmì àgbà ọ̀jẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nípínlẹ̀ ọ̀ṣun èyàn arákùnrin ọlátúbọ̀sùn yìí ti lóye ni ó mọ̀ ti ṣàlàyé báyìí pé ẹgbẹ́ òṣèlú apc ò nílò láti máa kakuléètì kò nílò láti máa pamutéètì kò sì nílò láti máa sákàǹsáká kiri pípé tàbí rògbòdìyàn kó lórí pé yóò jáwé olúborí tó bá di ètò ìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí arákùnrin ọ̀hún tó ṣe lálàyé pé ẹgbẹ́ òṣèlú apc ò kì í ṣe oníjàgídíjàgan níbi tí ó ti lọ nínú rògbòdìyàn
ètò òṣèlú nítorí pé rògbòdìyàn òṣèlú kò ń mú kéèyàn jáwé olúborí kò sì ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń kọ ìjáwé olúborí fún èèyàn ó ní ìbò ní máa ń gbé èèyàn dórí ipò Oyintilóye ṣe àpèjúwe àwọn ọ̀rọ̀ kan tí wọ́n lòdì rẹ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ti olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú náà sí ipò gómìnà Bọ́lá Oyèbáméjì lẹ́nu lọ́lọ́ nípa rògbòdìyàn ètò òṣèlú eléyìí tó ń peléke ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní eyín òun ṣe iṣẹ́ Bọ́lá Oyèbáméjì tàbí ẹgbẹ́ òṣèlú APC pàápàá ó ní tí ń bá ṣiṣẹ́ àwọn kọ̀lọ̀rọ̀sí kan tí wọ́n fẹ́ gba ipò òṣèlú ní tipá tí kúùkù wípé àwọn tí ò fẹ́ gbà fún Ọlọ́run ni wọ́n ń ṣòro bí agbọ́n tí wọ́n sì ń dá ọ̀wọ́ ọ̀hún lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Oyintilóye tí òun ló ti fi ìgbà kan jẹ́ aṣòfin tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ yìí tó sì ti ṣe pé ó ti làmìlaka pẹ̀lú bí ó ti ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lánàá tí ń ṣe ọjọ́ àìkúndù Òṣogbo Oyintilóye ó wá sí lára ìpè o ẹgbẹ́ òṣèlú wọn tàbí olùdíje wọn kò mọ́ mẹ́sẹ̀ lórí ikú kankan eléyìí tó ń pa àwọn èèyàn pẹ̀lú wọ́n ṣe ń fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wípé àwọn gan ni kàndánù rẹ̀ sí tó ń ti kọ̀lọ̀rọ̀ sí eléyìí tí ń dá ọ̀hún lẹ̀ lórí ọ̀rọ̀ ètò òṣèlú tí ò jẹ́ ká àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé àwọn ò mọ́ mẹsẹ̀ kankan bẹ́ẹ̀. òkè ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà lèmi náà ti ṣẹ́rí wálé padà sí báyìí mo gba ọ̀dọ̀ gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ yìí lọ tí wọ́n ń sọ wípé ẹja tó bá lẹ́ni lẹ́yìn ó di dandan kó ṣe bẹ́ẹ̀ kó pa ọ̀bọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun rèé Adémọ́lá Adélékè ni ó ti ní arábìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Tolúlọpẹ́ Adérọ̀gbà àti àwọn ọmọ rẹ̀ mẹ́rin kí wọ́n kó wọn wá sí olúùlú ìpínlẹ̀ yìí tí í ṣe Òṣogbo fún ìtọ́jú àti ààbò eléyìí tí ó péye tẹ́ ò bá gbàgbé pé Àjàyí Adérọ̀gbà ti ṣe arákùnrin ṣe ọkọ arábìnrin yìí ní Tolúlọpẹ́ Adérọ̀gbà náà ni wọ́n yin ìbọn lù ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí ó kọjá ní ìlú Ẹ̀sà Òkè ní ìjọba ìbílẹ̀ Òbòkun ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n sọ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó náà ní iyì ọmọlúàbí o ní ìbámu pẹ̀lú àdéhùn eléyìí tí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ yìí tó ṣe nígbà tó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí Àjàyí Adérọ̀gbà níbi tí gómìnà ti ṣe ládéhùn pé òun ó tọ́jú arábìnrin yìí àti àwọn ọmọ rẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni gómìnà ti wá pálásẹ̀ o lọ́rùn pé kí wọ́n kó wọn wá sí ìlú Òṣogbo ní ìtọ́jú tó péye àti ààbò nínú ọ̀rọ̀ kan eléyìí tí gómìnà fi léde látọwọ́ agbẹnusọ rẹ̀ Malam Ọláwálé Rasheed ní àná tí í ṣe ọjọ́ ìsinmi ó sọ pé àwọn obìnrin ọ̀hún àti àwọn ọmọ rẹ̀ wọ́n nílò ìtọ́jú ètò ìlera eléyìí tó péye tí gómìnà dẹ̀ ti pálásẹ̀ pé kí àwọn dókítà kí wọ́n kọ́kọ́ máa tọ́jú rẹ̀ lọ ní tí ara rẹ̀ bá ti ṣe dáadáa lẹ́yìn náà wọ́n wá ti pálásẹ̀ báyìí pé àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin kí wọ́n fún wọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ilé ọ̀fẹ́ títí ìlú Òṣogbo tí solúlù ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí náà ni ìlànà eléyìí tí wọ́n tẹ̀lé ọ̀hún náà ni ó jẹ́ látọwọ́ ìyẹn amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbẹ́sìn ẹni tó jẹ́ agbẹnusọ ikọ̀ tó ń ṣe kò kárí ìpolongo fún sáà kejì gómìnà Adémọ́lá Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà wa sọ pé ìyà ò ní jẹ àwọn ọmọ yìí tó ń ti mọ̀mọ́ pé àwọn ò tọ́jú wọn dáadáa bó ti tọ́ àti bí ó ti yẹ. Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. ó dẹ bó jẹ́ ìhùn náà ni jẹ́mi náà ó sì bá ọgbọ́n àsí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí o pẹ̀lú bí a ti ń palẹ̀mọ́ fún ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ sí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun bí ọgbà bẹ́ẹ̀ ni àjọ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà INEC ni wọ́n mà ti wá kéde àwọn ààyè kan báyìí tí gbogbo ojú ayé ń bẹ lára wọn ó ní kò dín ní bíi 450 ó lé 5 tí ń ṣe àwọn ojúkò kan tí ojú ayé ń bẹ lára rẹ̀ ó wá ní lára 450 ó ní àwọn ìgbà kan nínú wọn wọ́n tún wá ṣe àdáyanrí wọn o wípé ó fẹ́ dàbí pé igbó ibi tí èèyàn kankan ò lè wọ̀ bí igbó dúdú làwọn agbègbè ọ̀hún jẹ́ o ó sì ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn agbègbè ọ̀hún bẹ láàkó tí ó ń ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ kọmíṣánná àpapọ̀ fún iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà tí ó ń ṣe àkóso ìpínlẹ̀ Ọ̀ṣun Olúwatóyìn Babalọ́lá nígbà tí ó sọ̀rọ̀ níbi ìpàdé kan pẹ̀lú ẹni tó jẹ́ àtẹ̀lé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà tó ń bójútó apá ilẹ̀ káàró òjíire bí Adégòkè Fáyọ̀adé ní tòun ti àwọn adarí aláàbò mìíràn àwọn adarí ẹlẹ́sìn tó ti àwọn tó nífọ̀n lẹ́ẹ̀kanná yìí àwọn ìkànkùkù lẹ́ka ètò iṣẹ́ ìdìbò nílẹ̀ wa Nàìjíríà àti àwọn oníròyìn nílò Òṣogbo kí ni ó má ṣiṣọ́ lójú eégún
ọ̀rọ̀ ọ̀hún ṣe ìpàdé yìí ni ó wáyé ní olú iléeṣẹ́ àjọ ọ̀hún eléyìí tí ó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ti ń bẹ nílùú Òṣogbo Òròkè ní òpin ọ̀sẹ̀ lè ti àlùlọ tó sì pé àwọn bíi kọmíṣánná fi iléeṣẹ́ ọlọ́pàá Ibrahim Gòtàn àti àwọn mìíràn ni wọ́n bẹ níbi ìjókòó ọ̀hún arábìnrin ọ̀hún ó wá ṣe lálàyé báyìí pé àwa o gẹ́gẹ́ bí INEC àti mọ̀ wá ti wà ní ìgbáradì sẹpẹ́ fún ìkẹsẹ̀jáde ètò ìbò ọ̀hún ṣùgbọ́n ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu mọ̀ ní o kí wá ní ewu tí ń bẹ lóko lóńgẹ́ ọ̀hún gbogbo àwọn agbègbè eléyìí tí a ti fi ìdámọ̀ wọn léde yìí tó ṣe pé yíká ìjọba ìbílẹ̀ ọgbọ̀n tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn ojúkọ̀ ń bẹ gani ìkọminú eléyìí táwọn ní ó wá rọ àwọn òṣìṣẹ́ aláàbò láti wà ní ojú làlákàfin sọ́rí. ókè kí èmi náà fi ọ́ sí ibẹ̀ yẹn kí n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà ti ké gbàjarè o wọ́n dẹ̀ ti nílé ní gangan ní báyìí kò ní dọ̀la àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tá a mọ̀ sí the Federal Workers Forum ìyẹn FWF ni wọ́n ti sọ pé lẹ́ni gangan náà ni ó ti ṣe ọjọ́ ajé àwọn ó ṣe ìfẹ̀hónúhàn eléyìí tí àwọn ó fi béèrè pé bóò ni owó oṣù àwọn àti ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àwọn igun ọ̀hún nínú ọ̀rọ̀ kan lè tí wọ́n fi léde látọwọ́ ẹni tó jẹ́ adarí wọn ìyẹn arákùnrin Andrew Emelese ní ètò fi léde ó sọ wípé ìpètèpèrò àwọn láti ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún náà ni ó tẹ̀lé ìpàdé pàjáwìrì eléyìí tí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe ní ojú òpó Emelese ni wọ́n sọ pé ìpètèpèrò ìfẹ̀hónúhàn ọ̀hún yóò lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ tí kò ní sí ogún mi ò tẹ̀mí kò dẹ̀ sí ní sí ìdàrúdàpọ̀ ó lẹ́ẹ̀kan náà dẹ̀ ni àwọn ó ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún káàkiri ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó wà ní tìbú àti òru orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn kódà gan àwọn iléèwé ìjọba kọ̀ọ̀kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí yóò di títì palẹ̀ ní torí àwọn ó ṣe ìfẹ̀hónúhàn ní àwọn ti ṣe ìwúrí fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pé lẹ́nìí tí ètò ìfẹ̀hónúhàn ọ̀hún tí yóò wáyé kí wọ́n wọ aṣọ dúdú ní aṣọ dúdú ọ̀hún ó jẹ́ àmì eléyìí táwọn tó fi ṣe ìfẹ̀hónúhàn tako bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà àti bí ọrọ̀ ajé ilẹ̀ yìí bí ó ṣe ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣèjòjò ló ní àgbájọwọ́ báyìí náà la fi sọ̀yà àjèjì ọwọ́ kan tẹ́ rí yẹn kò mọ̀ ṣe bẹ́ẹ̀ kó gbẹ́rù dòrí o ó ní ìdí nìyẹn tó ṣe pé àwọn pawọ́pọ̀ ni o torí pé gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó náà ní ìyà ń jẹ oníṣẹ́ tiẹ̀ wá rí bọ́rọ̀ ajé ilẹ̀ yìí tiẹ̀ ṣe wá rí gan ó wá burú jẹ́ púpọ̀ ó ní owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ní ti ṣe 70,000 ìyẹn 70,000 náírà ìyẹn 70,000 náírà gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ tí ààrẹ Bọ́lá Tinubu àti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n buwọ́lù ó ní awakọ̀ kò mọ̀ tí ì mọ owó yẹn gbà ó ní kò dé awakọ̀ kò tí ì mọ rí gbà ó nítorí náà àwọn nǹkan yìí náà la fẹ́ ṣe ìfẹ̀hónúhàn lé lórí tí í ṣe ọjọ́ ajé. ó jẹ́ dákun jẹ́ kèmí náà fi ọba lé lọ́dọ̀ tèmi ní àyín o nítorí pé wọ́n ní níṣe ni wọ́n ní àìsàn tá a bá ti mojú níjà rẹ̀ ó ṣeéṣe kó má ti gbẹ̀mí lọ́rùn èèyàn o ìyẹn tí ẹnìwọ̀n bá tètè kíyèsíra o aṣòfin kan léè tó ṣojú ẹkùn àríwá ìpínlẹ̀ Èdó nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà Adams Oshiomhole ni ó má ti ṣe àtìlẹ́yìn wípé àwọn tí wọ́n bá ti mú fún ìjínigbé tó ti ìṣẹ̀rùbàlù àti ìwà ìkẹ́tàjàlú báyìí pé kò sí ní tó yẹ kó máa ṣe fún ọdún pé kó máa ṣe ìdájọ́ ikú fún wọn lójú ẹsẹ̀ ó ní èrò yìí ni ó jọ mọ́ ti ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún èyí tó gba àkóso ìpínlẹ̀ Ẹdó èyí tí ń ṣe Monday Ekperebolo nígbà tí ó ṣe lálàyé pé èyí Oshiomhole ó máa sọ pé àtìlẹ́yìn tó ṣe fún ìgbésẹ̀ wọn àti àbá òun ó máa jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó ó ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí níbi ìkéde ìpolongo ìbò kan tí ó wáyé ní apá àríwá ìpínlẹ̀ Ẹdó ní pápá ìṣeré kan tí ó jẹ́ ti gbogbogbò èyí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ẹ̀sàkọ̀ èyí ní ìlú Auchi tí ń bẹ ní ìpínlẹ̀ Ẹdó gẹ́gẹ́ bí arákùnrin bó ṣe ṣe lálẹ́ ní gẹ́gẹ́ bí ó ṣe ṣe lálẹ́ yìí ó máa ṣàlàyé o nínú àtẹ̀jáde kan tó gbọ́wọ́ Patrick Eboje tó gbọ́wọ́ rẹ̀ jáde èyí tí ṣe akọ̀wé sí gómìnà ìpínlẹ̀ Ẹdó ọ̀hún nẹ́ka ti ìròyìn Oshiomhole gbé òṣùbà káre fún ìdúró àlàáfíà tó ti ń padà lábẹ́ àkóso Ekperebolo ní ìpínlẹ̀ Ẹdó ó sì wà ní àwọn tó bá jẹ́ alétílápá tàbí aṣẹ̀rùbàlù kó máa ṣèdájọ́ ikú fún wọn ní tó náà dábàá rẹ̀. ọ̀dà bóyá kí a fi kásójú òpó lẹ̀ 0813223